gbìn o bọ́nà bá jìnnà jìnnà adópin o àti sáré adópin aré àmàtìjìyà adópin ìyá o àti súnsún àti kan ògiri ó má ti gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ o bẹ́ẹ̀ ni o. ilé òní gbóná kárẹ́ lu omi kọ́lé ayé òní kóró ká lọ sí fáwọn o. láyé náà la ó wà títà ó fi ṣẹ́gun lójú àwọn ọlọ́tẹ̀ ẹkún àkọjá òkùnkùn wá jí mọ́lẹ̀ fáwa ọmọ Yorùbá ọjọ́ ayọ̀ súnmọ́lé o. láì kan gbá ó mà ní láì kan gbá Yorùbá ò ní dọ̀bálẹ̀ ẹ̀fẹ̀ nìkan ó ti gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ o. ẹ dìde bí ológun ẹ bá jàgbá sílẹ̀ o ẹ rántí àtọmọdọ́mọ kò ní sú wa kò ní rẹ̀ wá tá ó fi ṣẹ́gun ẹni tó dé ó sàn ju ẹni tirẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ni ò ní ní dúró ẹ dúró pọ́n ẹ dúró pọ́n ẹ dúró pọ́n 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 àtùpàgbé onípọ́n o bí ẹ bá sùn ẹ gbé ọjọ́ ayọ̀ súnmọ́lé o. bí a bá kú tí a bá jí a ó mẹ́ni rí fẹ́ràn ẹni bá ṣàìsàn wò ni yóò lè mọyì àlàáfíà bí a bá ṣaláìní ká tó wá ní a ó mọyì bàbá ń fojoojúmọ́ jẹun ata ó dífá fún Yorùbá tí í ṣe ọmọ Odùduwà bàbá mi òkè gàgàgà tí í ṣe lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn aṣòótọ́ Ọ̀yọ́ Ìbàdàn Oǹdó Ìjẹ̀ṣà Ilé Ifẹ̀ o. wá ohùn alóore Odùduwà ló ń pè. Àkúrẹ́ Ọ̀wọ̀ Ìkàrẹ́ Ẹ̀yìn Èkìtì ẹgbóhùn Ifẹ̀ o. wá ohùn alóore Odùduwà ló ń pè. Ìbàràpá Ilé Ẹ̀gbádò Ẹ̀yìn Ọ̀ṣun ẹgbóhùn Ifẹ̀ o. wá ohùn alóore Odùduwà ló ń pè. Ẹ̀yin Ìjẹ̀bú ọmọ Àlárẹ̀ ẹ̀yin Ẹ̀gbá ọmọ Lísàbí. wá ohùn alóore Odùduwà ló ń pè o ẹ̀yin ọmọ Yorùbá ọjọ́ ayọ̀ súnmọ́lé o. When I try mo kí gbogbo olólùfẹ́ orílẹ̀-èdè Yorùbá, mo tún kí gbogbo olólùfẹ́ olóyè Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ Ìgbòho sà.
mo kí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho mo kí yín lọ́pọ̀lọpọ̀ ẹ kú iṣẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè ní pé ní sẹ́ẹ̀ jáde ọmọ tó jọ mẹ́ta bàbá mo dúpẹ́ àlàáfíà ni mo dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run á fẹ́ràn yín mo dúpẹ́ gan lọ́wọ́ yín o tí n bá ka yà àwọn tó ń pè mí gan láti bí oṣù kan báyìí kódà mi ì lè ka yé wọn tán gbèsè kò sí nǹkan kan o ìfẹ́ lẹ ní sí mi o mo dúpẹ́ lọ́wọ́ yín lágbà lọ́wọ́ Ọlọ́run orílẹ̀-èdè Yorùbá Ọlọ́run máa gbà fún wa ìgbà tó bá dúró lórúkọ Jésù a ò ní wá wa tì níbẹ̀. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation mo kí yín lọ́pọ̀lọpọ̀ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ìyá wa Fúnkẹ́ Ìyálájé mo kí yín ẹ gbogbo ìgbà Dr. Ọlá Mike mo kí yín lọ́pọ̀lọpọ̀ mo kí yín Yorùbáwùyí you are blessed mo kí yín ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ Kóyèkí Ọmọláyẹmí mo kí yín o ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ẹ kú ìtẹ̀síwájú mo kí yín ẹ ṣé ọmọọba tẹ́ntẹ́n ọmọọba lọ́la mo kí yín ní ìlú South Africa mo kí yín ẹ kú iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ bàbá Èkìtì mo kí yín o Ọmọlúkà mo kí yín Sáìdìire mo kí yín lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tí mo lè dárúkọ mo kí yín ẹ ṣé ẹ kú àtìlẹ́yìn lórúkọ Jésù ojú òní tì yín ojú ìtì ọjọ́ lórúkọ Jésù ojú òní tì yín pẹ̀lú àṣẹ Ọlọ́run olóyè Sunday Igboho pẹ̀lú ògo Ọlọ́run á ràn lọ́wọ́ láti kó wa dé ilẹ̀ ìlérí gbogbo àwọn tó ń wá ẹ̀mí Sunday Igboho lórúkọ Jésù Ọlọ́run á tẹ̀ wọ́n mọ́lẹ̀ gbogbo àwọn tó ń wá ìṣubú Sunday Igboho Ọlọ́run á tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọn ò ní jẹ́ èèyàn. Now oh my God Yorùbá mo kí ìyá mi ẹ̀ka ilé ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ẹ ṣé adára fún yín ìyá mi Ọmọlára ẹ ṣé ẹ kú ìbéèrè wa Ọlọ́run á béèrè yín ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ẹ̀ka ilé ẹ̀ka àsán ẹ̀ka àárọ̀ mo kí gbogbo ìgbà tó bá wa mo fi kí wa ẹ bá wa ṣe àpúrógámù náà kí àwọn olólùfẹ́ Sunday Igboho àwọn ni mo pè wọlé àwọn olólùfẹ́ Sunday Igboho mo pè kí wọ́n wọlé wá kájọ fi ọ̀rọ̀ jomi tó ru ọ̀rọ̀ láàrin ara wa adára fún yín ìyá mi Kẹ́mi Alákìjà mo kí yín o àwọn gangan ni ìyá Sunday Igboho ìyá mi Kẹ́mi Alákìjà ìyá Sunday Igboho gankan nìyẹn tẹ́ bá ń gbọ́ ìyá Kẹ́mi Alákìjà àwọn ìyá tí wọ́n dúró tán fún Sunday Igboho àwọn ìyá dáadáa nìyẹn ìyá wa Kẹ́mi Alákìjà dára fún yín lórúkọ ṣe máa ráàánú gbà ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Gbogbo ẹ̀yin olóṣèlú tí ń bá jáde lónìí inú yín ó dùn pé ní olólùfẹ́ ó tú kò tún jáde mọ́ sẹ́ẹ̀rí gbogbo ẹ̀yin olóṣèlú olúkúlùkù ń lọ tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Number one ìgbà tẹ́ ẹ wá sí orílẹ̀-èdè yìí tẹ́ ẹ fẹ́ rúbọ nínú igbó tẹ́ wá ní kí wọ́n lọ pè mí ẹ fẹ́ rúbọ fún Tinubu ẹ lè rúbọ nílẹ̀ Yorùbá àbí Nàìjíríà mọ́ ẹ wá rúbọ pé ní kí Tinubu kó lè bá dórí oyè ẹ wá ń gbanú igbó lọ́nlẹ̀ yìí ẹ̀yin wòlíì èké ẹ̀ ń gbanú igbó lọ ẹ wá ní kán wá pè mí ẹ̀yin ó fún mi ní nǹkan tí wọ́n ń pín kí lẹ̀ ń pín ẹ̀ ń pín ìpọ́njú tí ó ṣẹlẹ̀ sọmọ yín lọ́la lẹ̀ ń pín ẹ wá ń pè mí kájọ lọ ṣàdúwà pẹ̀lú màálù dúdú 3 kéèmí tẹ̀lé yín ká lọ lórílẹ̀‐èdè yìí ẹ fẹ́ gbàdúrà fún Tinubu àwọn ò ní àfẹ́ Tinubu ṣe tiẹ̀ lọ́tọ̀ káwa náà ṣe tiwa àgbàdúrà ibi fún ṣùgbọ́n kólúkálùkù dá dúró gbogbo ẹ̀yin tẹ́ wá ń pègbè ní ẹjẹ́ á lọ wòlíì níyín ọmọ Yorùbá níyín òun náà mo ní àwa ọmọlẹ́yìn Ìgbòho leléyìí àwa ìsọmọlẹ́yìn Tinubu Sunday Igboho la síwájú tiwa tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ rò bí bóyá àwọn omíyalé àǹkó ni tẹ́ wá ń bá ní tẹ́ ẹ̀ fowó tù lójú
àwa yàtọ̀ fún àwọn tẹ́ ń fi owó tù lójú. Bá a bá lówó a ní ìfọ̀kànbalẹ̀, ẹ̀mí mímọ́ ń bọ̀ wá, ẹ̀mí mímọ́ ìyá aláàánú tó yan olóore tì wá. Kì í sowó ìbànújẹ́ yín, kì í sowó ẹkún yín tẹ́ ń gbé káàkiri. Gbogbo ilẹ̀ Nàìjíríà kò tó ń rúbọ mọ́, àbí wọn ò fún yín láàyè láti rúbọ mọ́. Ẹ lọ bèrè mi dáadáa, onílù òfin otú bá ní wòlíì onílù òfin otú ẹ fẹ́ tẹ́, ẹ sì tẹ́ pẹ̀lú àṣẹ ti Ọlọ́run. Kẹ́ ẹ múra sí gbogbo àwọn tán rán yín níṣẹ́ yẹn, gbogbo yín Ọlọ́run á fà yín ya ni. Ọlọ́run á fà yín ya. Gbogbo yín tán rán yín níṣẹ́, Ọlọ́run á fà yín ya. Òjò ìbínú Ọlọ́run yóò rọ̀ sí yín lórí. Kí ló kan tèmi àti yín? Kí ló pa ìtàn ajá àti kíní pọ̀? Láti bo síbo? Tẹ́ ẹ̀ bá fẹ́ gbẹ́kú, oúnjẹ bá tó pe nọ́mbà mi, àrà ó san pa yín. Ẹ̀yin oníjẹkújẹ wọ̀nyí, ọmọ àlè ni ò ní fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá dúró. Onítìrí now gbogbo èrò Onítìrí máa gbọ́, Dúpẹ́ Onítìrí, gbogbo èrò ibi tó ń gbà lórí Sunday ṣe bọ́ bímọ ọkùnrin, bí Olúwa ti ń bẹ orí ọmọ rẹ ọkùnrin ló ń lọ. Gbogbo èrò ibi tí Dúpẹ́ Onítìrí ń gbà lórí Sunday ọmọ Adéyẹmọ, orí ọmọ ẹ ló ń lọ. Ọmọ rẹ yóò fi ìnira lólé ayé yìí. Onítìrí wọ́n á rán ọ wá láti inú òkùnkùn wá sí àárín wa láti wá dá àárín wa rú. Ìwọ náà sì lọ́mọ ẹ̀yìn, ìgbà àwọn ọmọ ẹ̀yìn rẹ pé ní òpònú ni wọ́n. Ó ti dì wọ́n ní pápá mọ́ra Onítìrí. Bí ayé bá ń jáyé Onítìrí, bó o ṣe dàrin àjọ Yorùbá rú, àwọn ọmọ rẹ ò ní ní ìsinmi tó fi wọlé sùn. Gbogbo ẹ̀tẹ́jọ́ Onítìrí ẹjá kò mi fẹ́ rí yín. Gbogbo ẹ̀yin ẹran, ẹ̀yin àgùntàn Onítìrí, gbogbo ẹ̀yin màálù Onítìrí, ẹjá kò lórí platform tèmi. Ẹ̀yin ọmọ àlè rádaràdà wọ̀nyí, Onítìrí ìyá yín inú ẹgbẹ́ mèrè tó wà. Ọwọ́ wa láti wá dá àárín Yorùbá nation rú. Ọ̀ṣẹ́ fún olóṣèlú bí Olúwa tí ń bẹ, bí ẹ̀mí rẹ̀ ṣe ń bẹ. O ní fi rọrùn lu ayé rẹ̀. Wòlíì Ọlọ́run ni èmi. Gbọ́ bí Olúwa tí ń bẹ, bí ẹ̀mí rẹ̀ ṣe wà. Onítìrí, o ní fi rọrùn lórí ayé rẹ̀. Ìgbà tó wọlé Abíọ́lá ní kú ṣẹlẹ̀. Ta ló mọ̀ ọ́ nílé Abíọ́lá? Ìyàwó òta, ìyàwó ẹnu géètì ni ọ́. Ọwọ́ gbé orúkọ Abíọ́lá gbé lórí MK Abíọ́lá. Àwọn ìyàwó gangan ọmọ gangan wọn ò gbé lórí. Ìbànújẹ́ ló jẹ́ nílẹ̀ Yorùbá. Onítìrí, gbọ́ mi dáadáa, ìbànújẹ́ ló jẹ́ nílẹ̀ Yorùbá. Ó tún fi orúkọ Ọlọ́run purọ́. Bí Olúwa tí ń bẹ òní nísinmi. Bí o ṣe ń dààmú bàbá Akíntóyè, ọ̀run á dààmú rẹ Onítìrí. Bí o ṣe ń dààmú bàbá Akíntóyè, bàbá tó níwúlò tó sì ń dààmú wọn, ọ̀run máa dààmú rẹ. Nílé tó fi wọlé sùn ò ní rí sinmi. Ìgbádùn kò ní jẹ́ tọmọ rẹ. Ibi tọmọ rẹ bá dé láyé ó mọ bá ìjákulẹ̀ pàdé. Onítìrí, bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ sì wà nú tí èmi dúró. Torí pé ọ̀ ń wá ìṣubú àwọn àgbà. Bíbélì ní bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ, kì í ṣe bàbá tó bí Onítìrí. Bàbá tó bí Onítìrí alárùn ni ló ṣe bọ̀ fún bàbá Akíntóyè. Bàbá tó bí Onítìrí alárùn ẹ̀gbá ni, torí ẹ̀ ló ṣe bọ̀ fún bàbá Akíntóyè. Ta ló bí ọ? Níbo ló ti wá Onítìrí? Bí ayé bá ń jáyé tí ọ̀run jọ̀run tó fi wọlé sùn, ó máa tẹ́ káàkiri ni. Tó fi wọlé sùn, ìran ọmọ rẹ kò sì ní níyì lórí èpẹ̀ tí wọ́n fi wọlé sùn.
bí o ṣe ń sátà bàbá Akíntóyè ọ̀run máa sátà ọmọ rẹ. Àdàbí lókù tó bá bí ọkùnrin, àdàbí lókù tó bá bí ọkùnrin onítìrí, àdàbí lókù. Onítìrí gbọ́ tèmi, àwọn tó bá ní fídíò yìí kán bá mi sẹ́ndì ẹ̀ sí ọ. tá bá ń wá àwọn obìnrin, ìbànújẹ́ obìnrin lọ jẹ́ láàrin àwọn obìnrin onítìrí. Ó mọ̀ pé àwọn olóṣèlú tó ń ṣe fún ọní 29 ọ̀fẹ́ gbàjọba, ìwọ àti àwọn olóṣèlú ẹjọ́ pàdípọ̀ ni kẹ́lẹ́ bá mú olóyè Sunday Igboho kẹ́sì ń bàbá Akíntóyè. Ìmọ̀ rẹ ni láti mú Sunday Igboho àti bàbá Akíntóyè. Ọlọ́run ní fún ọ ṣe gbogbo ìmọ̀ ibi tó ń gbèrò lórí Sunday Igboho, lórí ọmọ rẹ, lórí rẹ ló ti mọ̀ dáhùn. Àdàbí lókù tó bá finú bímọ onítìrí, àdàbí lókù tó bá finú bímọ. Gbogbo èrò ibi tó ń sọ tó sì ń gbà fún olóyè Sunday Igboho àti bàbá Akíntóyè, orí rẹ ni ó ti mọ̀ dáhùn. Àdàbí lókù tí oòrùn bá yọ lókè lókù, àdàbí lókù tí òṣùpá ò bá yọ, tí oòrùn tí bá sì ràn, bí òjò bá sì rọ̀ lókù. Níwọ̀n ìgbà tí kíní ti ṣẹlẹ̀, wo ibi máa ṣẹlẹ̀ nínú èrè onítìrí. Dúpọ̀ ń tìrí ibi kí tó bá wà, ara ò mọ̀ ní ọ ni. Ìpàdé tẹ́ lọ ṣe, ọmọ ogun tó lọ ṣàjọ láti fi kó bá Sunday ọmọ Adéyẹmọ àti bàbá Akíntóyè. Wo bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ṣe wà, aṣọ ìyẹ́ ti ya onítìrí. Ìwọ àti àwọn olóṣèlú gbàgàbí àbílẹ̀ ẹjọ́ ṣèpàdé ni. Àwọn olóṣèlú ràn wá sáàrin Yorùbá láti wá dà tó ọ̀run oníjó onísinmi tó fi kú. Aṣọ ìyẹ́ ti bọ́ onítìrí. Òun wá mú bàbá Akíntóyè, ó ń lo ìwọ fún wọn. Onítìrí bí Olúwa ti ń bẹ bí ẹ̀mí rẹ̀ ṣe wà, gbọ́ mi dáadáa lónìí onítìrí, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà onítìrí. Jálajàlá làkísà, jálajàlá nìgbẹ̀yẹn máa rí onítìrí. Ó wá ń lo ìwọ fún bàbá Akíntóyè. Tó bá tiẹ̀ wà nínú ẹgbẹ́ ìmùlẹ̀, tó wà nínú ẹgbẹ́, agbára Ọlọ́run ju tiẹ̀ lọ. Òun wá fi orúkọ Ọlọ́run bojú, ò ní nísinmi onítìrí. Nílé ayé ò ní nísinmi. Ọjọ́ orí bàbá Akíntóyè ó ṣépè fún ọ onítìrí. Irun funfun bàbá Akíntóyè yóò ṣépè fún onítìrí. Gbogbo ẹ̀yin ìgbìmọ̀ yín, ohun tẹ́ ẹ bá fọwọ́ yín kó jọ, gbogbo ẹ̀yin ìgbìmọ̀, gbogbo ẹ̀yin ìgbìmọ̀ ìka yín, gbogbo tẹ́ fọwọ́ yín kó jọ ní orúkọ Jésù yóò tú dà lọ́wọ́ yín ni. Ibi tẹ́ bá dé máa rí ìbínú Ọlọ́run. Onítìrí gbọ́ mi dáadáa, gbọ́ mi dáadáa. Dúpẹ́ onítìrí àti àwọn gbogbo yín tẹ́jọ wà nù tẹ́ẹ̀sì adélé ọ̀run ayẹyẹ yín sẹ́ onítìrí. Ó ní nísinmi. Torí pọ̀ ń sátà bàbá Akíntóyè, ọ̀run máa sátà rẹ̀. Gbogbo ìmọ̀ tẹ́ ń dì àtàwọn olóṣèlú, ọgbọ́n tẹ́lẹ̀ fi mú Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho àti bàbá Akíntóyè. Wo ìmọ̀kímọ̀ kò máa gbọ́dọ̀ ṣẹ, ètekéte kò lè dúró o. Ẹnikẹ́ni tó bá gbìmọ̀ ìbànújẹ́ lórí Sunday Ìgbòho, orí ara rẹ̀ ni ó fi gbé. Ẹnikẹ́ni tó bá gbìmọ̀ ìbànújẹ́ lórí bàbá Akíntóyè, orí ara rẹ̀ ni ó fi gbé. Ìmọ̀kímọ̀ kò máa gbọ́dọ̀ ṣẹ, ètekéte kò ní dúró o. Onítìrí gbogbo ìmọ̀ tó gbà, gbogbo tẹ́ ti ṣèpàdé Sunday ọmọ Adéyẹmọ, ẹ máa pín tọmọtọmọ, tí ìran kejì ọmọ yẹn máa pín ni. Bẹ́ẹ̀ ṣe yọ Sunday ọmọ Adéyẹmọ lẹ́nu, ọ̀run máa yọ yín lẹ́nu tilétilé. Gbogbo ọmọ tẹ́ bí nínú, wọn ò ní rójú èrè Ọlọ́run, wọn ò sì ní rójú èrè ènìyàn. Ilẹ̀ kọ ọmọ tẹ́ bí,
wọn ò ní gbórílẹ̀ so rere onítìrí gbọ́ dáadáa ibi tó ti gbàgbà lọ síbẹ̀ onítìrí o dúpọ̀ onítìrí ibi tó ti gbàgbára mo fẹ́ kó lọ síbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ tó onítìrí ẹ ronú yín ó ń kó yín sínà ó mà ṣe o wájú ò ṣe padà mọ́ ẹ̀yìn ò ṣe padà mọ́ o ìbànújẹ́ ọmọ jẹ́ tiyín láti àárọ̀ dalẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbìmọ̀ ibi lé orí Sunday ọmọdé ẹ̀mọ Ìgbòho sà ìbànújẹ́ jẹ́ tiyín láti àárọ̀ dalẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbìmọ̀ ibi lórí Sunday ọmọdé ẹ̀mọ Ìgbòho sà gbogbo ẹ̀yin tẹ́ ń gbìmọ̀ ibi gbogbo yín pátápátá mi ò dé nìkan yọ sẹ́yìn o bó ṣe wù kí ẹ tó àrọ́mọdọ́mọ yín ẹ ò ní bọ́ọ̀nù yọnu àrọ́mọdọ́mọ yín nígbà tí àsìkò ìgbádùn bá dé ẹ máa fi wàhálà àti ìpọ́njú lò onítìrí ilẹ̀ rẹ̀ ò ní mọ́ ọ tọmọtọmọ onítìrí o àti gbogbo ẹ̀ ń tẹ́jọ àpọ̀ tẹ́ ẹ ló ń ṣèpàdé lórí Sunday ọmọdé ẹ̀mọ Ìgbòho sàtúbà kí tó yè ẹ ní fọ́ọ̀rọ̀ rí kú bí Olúwa tí ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ṣe wà gbogbo ìmọ̀ tẹ́ ń gbà lórí ọmọdé ẹ̀mọ orí ara yín lẹ́ máa fi gbé láàrin yín ẹ máa fi àdá sá ara yín láàrin yín ẹ máa yọ̀bọ̀n sí ara yín mo kí yín Gbádébọ̀ Adéníran yóò dára fún yín Ọlátúnjí Àdìsá mo kí yín ẹ má bínú á dára fún yín ìyá mi Alákìjà mo kí yín ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ mo kí yín kò dá kéèyàn máa robi sí ọmọ ọlọ́mọ ẹ wá mú Sunday ọmọdé ẹ̀mọ Ìgbòho sà ẹ wá yí bẹ́ẹ̀ nípa ẹ̀ mọ́ rí mọ́ wò Júdásì pokùnso ni Júdásì pokùnso onítìrí àti gbogbo ẹ̀yin tẹ́jọ wà ní gúrùpù kan náà tẹ́ǹtẹ̀ lérò tẹ́ẹ̀tẹ̀ lóòótọ́ ẹ má jìyà o ẹ má jìyà o oh God ẹ má jìyà o ọ̀run á jẹ yín níyà àwọn áńgẹ́lì ọ̀run á jẹ yín níyà ta ló mọ̀ onítìrí àsáwọ̀ ló jẹ́ onítìrí ní onítìrí àsáwọ̀ òun ló jẹ́ gbogbo ẹni tó ń yọ olóyè Sunday Igboho lẹ́nu Ọlọ́run á yọ yín lẹ́nu gbogbo ẹ̀yin tẹ́ ń yọ Ọba Akíntóyè lẹ́nu Ọlọ́run á yọ yín lẹ́nu tilétilé Ọlọ́run ó fi omi ara yín ẹ̀jẹ̀ yín yọ yín lẹ́nu gbogbo ìgbìmọ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá tẹ́ lọ ṣèpàdé ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun bẹ́ẹ̀ bá lo ẹ̀ní dé ọ̀kọ̀ọ̀kan báyìí lọ́wọ́ ń yọ dànù ọ̀kọ̀ọ̀kan lẹ́ máa yọ dànù pẹ̀lú àṣẹ Ọlọ́run alààyè yé ẹ̀mí mímọ́ o oh God nítorí oríire tọ́mọdé ẹ máa ń ṣe bí bàbá yín bá lè jáde bí olóyè ṣe jáde kí bàbá yín jáde gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn dúpọ̀ ní tìrí bí bàbá yín bá lè jáde bí Ìgbòho ṣe jáde kí bàbá yín jáde bẹ́ẹ̀ bí bàbá yín bá lè jáde oh God mo mọ̀ tí ẹ fẹ́ràn Ìgbòho ó dákẹ́ ó sì ń wò yín ó ti pè yín ní wèrè ìdákẹ́ rẹ̀ pè yín ní wèrè ajá ló ń gbó nìyí ọ̀rọ̀ yín ò lésì ẹ fẹ́ kó sọ̀rọ̀ ṣùgbọ́n ọmọ tá a bí ní ọgbọ́n ní Ìgbòho ó tún wá tún rẹ̀ bí tó bá ní ọmọlúwàbí ó ní Ìgbòho ẹ fẹ́ kó máa gbó bẹ́ẹ̀ ṣe ń gbó ajá nìyí onítìrí kó máa gbó bẹ́ẹ̀ ṣe ń gbó gbogbo ọ̀nà lẹ́gbàá finíràn ọmọ Adéyẹmọ ò fọhùn ẹni tí ọgbọ́n Ọlọ́run gbé nú ẹ̀
ẹni tí Ọlọ́run ń darí. So yẹ kó rí bẹ́ẹ̀, gbọ́ mi lónìí, bí Olúwa tí mi ò máa tẹ́, so yẹ kó rí bẹ́ẹ̀, o máa tẹ́ nílùú rẹ, o máa tẹ́ ilẹ̀ Yorùbá, o máa tẹ́ ní Nàìjíríà generally, aṣọ yìí máa bọ́ lọ́rùn rẹ, so yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ wá ń gbìmọ̀ ọ̀tẹ̀, ẹ ń gbìmọ̀ ọ̀tẹ̀, ẹ ń dáná ọ̀tẹ̀, ẹ ń ṣèpàdé ọ̀tẹ̀, ìkọ̀ọ̀kan lẹ máa túká, ìkọ̀ọ̀kan lẹ máa túká, ọ̀run máa tú yín ká. Gbogbo ìpàdé tẹ̀ ń ṣe, kí ni àbábọ̀ ọbẹ̀? Ẹ ti yàn àwọn ológun láàrin yín, ẹ ti yàn adelé president láàrin yín, ẹ ti yàn àwọn sínétọ̀ láàrin yín, ẹ ti yàn kánsẹ́lọ̀ láàrin yín. Ẹ fẹ́ lo Ìbàdàn ní olú ìlú. Ẹ fẹ́ lo Ìbàdàn ní olú ìlú onítìrí. Gbogbo plan rẹ nìkan lọ mú Sunday Adéyẹmọ, ìwọ àti Tinubu, gbogbo plan àti Gbajabiamila, gbogbo plan olóṣèlú tí ẹ ń lò, ọní 29 lẹ́fẹ́ gboyè, lẹ́fẹ́ yan adelé. Bí ìran bàbá rẹ bá ṣerú ọ̀rí odijọ́ náà ná onítìrí, bí ìran bàbá rẹ bá ṣerú ẹ̀, bí ìran ìyá ńlá ìyá rẹ bá ṣerú odijọ́ náà ná. Mo ń dúró odijọ́ náà fún ọ. Kábíyèsí Ọlọ́run Olódùmarè. Ẹ wá mú ẹni tó ń bọ̀ tí gbogbo ayé gbé sókè, ẹ wá yẹ̀ lẹ́yìn ọmọ Adéyẹmọ. Ẹ ti bẹ́ẹ̀ yìí lẹ padà lẹ́yìn Sunday Adéyẹmọ, Ọlọ́run ò padà lẹ́yìn Ìgbòho. Ṣé bẹ́ẹ̀ èèyàn ló padà lẹ́yìn rẹ̀? Ṣé bẹ́ẹ̀ èèyàn ló padà lẹ́yìn? Ọlọ́run ò padà lẹ́yìn Sunday Adéyẹmọ Ìgbòho sá. Ẹ̀yin ọmọ àlè ìrankíran lẹ padà lẹ́yìn rẹ̀. Ẹ̀yin ọmọ àlè ọmọ Fúlàní lẹ padà. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí Yorùbá bọ́ nínú ìnira. Ẹ̀yin ènìyàn lásán. Gbogbo bí tẹ́ ẹ rìn dé òní lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ sí ṣèpàdé òní lọ́wọ́ mi. Tún yẹ kó rí bẹ́ẹ̀, wàá sun ẹkún jáde láàrin wọn. Ilé ògbá ìta ògbá oní òkẹ́yìn rẹ wẹ́. Ilé ògbá ìta ògbá ló máa kẹ́yìn rẹ sí ẹ kó rí bẹ́ẹ̀. Nígbà kan Ìgbòho sà, owó ọba dámì, wọ́n wá gbọ́nà ẹ̀yìn wá sí ẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n fọ ọpọlọ ẹ dáadáa, wọ́n gbọ́nà ọ̀dọ̀ ẹ wọlé. Wọ́n gba ọ̀nà ọ̀dọ̀ rẹ wọlé, so yẹ kó rí bẹ́ẹ̀. Má jẹ́ ń tàn ọ́, wọn ò lè fi wọn ní ìkankan. Wọ́n ti mọ̀ yí pé ọ̀dàlẹ̀ ni ọ́, wọ́n gbọ́dọ̀ ẹ wọlé ni. Kò sí ìkan tí wọ́n lè ṣe tí wọ́n fi hàn ọ́. Ọní ìyá ò pè ọ́, ìyá ò ṣe pè ọ́. Ìyá ò tún mọ̀ pé ọ̀dàlẹ̀ ni ọ́ kò lè pè ọ́. Gbogbo bí ẹ ṣe yan àwọn adelé, sẹ́yà pé ọ́ sọ yẹ kó rí bẹ́ẹ̀, ó rí pé ó ti tẹ́. Ìwọ àti ìyá rẹ̀ ó ti rí ẹ ti tẹ́. Nígbà tí ìyá tó yan gbogbo àwọn wèrè ara yín, ọlọ́ọ̀mọ̀ bí ìyá ṣe yan àwọn tó yàn, ó mọ̀ páyẹ̀ ti bàjẹ́. Ó mọ̀ páyẹ̀ ti bàjẹ́, ó mọ̀ bí ìyá ṣe yan, ìyá ó sì yá ìyá dúgbò ní tìrí. Wọ́n wá ń lò ọ́ pé ohun èlò àyálò ni ọ́ tí ẹ kó rí bẹ́ẹ̀. Ohun èlò àyálò tí wọ́n pàtì ni ọ́.
tó yẹ kó rí bẹ́ẹ̀ ohun èlò àyálò ní ọ̀ gbogbo ẹnu tó ń lé bàtàbàtàbàtàbàtà níbo ló wá yọrí sí lónìí wọ́n bá tiẹ̀ jẹ́ pátápátá tó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n á máa bá tiẹ̀ jẹ́ láìkẹyọ kan wọ́n á balẹ̀ ayé ẹ̀ jẹ́ onítìrí tó ń pè ní ìyá òfò ìyá àdánù. Oh God ó máa ṣe o ó máa ṣe o ó dùn mí fún ọ sí ẹ kó rí bẹ́ẹ̀ ó má dùn mí o oh God bó o ṣe bẹ̀rẹ̀ dáadáa sí ẹ kó rí bẹ́ẹ̀ o sì parí ẹ̀ o parí ìrìn àjò ẹ sínú ẹkún sí ẹ kó rí bẹ́ẹ̀ o parí ìrìn àjò rẹ síbi àbámọ̀. Oh God ìyá yín parọ́ ó fọlọ́run parọ́ ègún Ọlọ́run ń bẹ lórí yín so yẹ kó rí bẹ́ẹ̀ àti ìyá rẹ̀ ìgbà tí so yẹ kó rí bẹ́ẹ̀ kò ní ìyá mọ́ ló ṣe yan ìyá ló ṣe fi dúpẹ́ onítìrí ṣe ìyá. mo máa ń sọ gbólóhùn ọ̀rọ̀ kan ẹnìkan dáhùn níjọ́ sí ó ní ìyá òun ló ní tìrí mo dúpẹ́ ó ní ìyá òun ló ní tìrí òun ló dẹ̀jẹ̀ sí òun lórí òun náà dà lónìí ẹ tó ní ìyá òun ló ní tìrí òun rẹ ló bí òun arákùnrin yẹn ó ti sọ ìyá rẹ̀ nù ó wá ń pe onítìrí ní ìyá rẹ̀ ẹni òfò àtẹni àdánù aṣẹ́wó sọnù àwọn jàgùdà ń wá ká ẹni ègbéwé ni àdánù ẹ̀yin ọmọ ìran kíran játijàti jálajàla wọ̀nyí ẹkún ló máa gbọ̀rọ̀ yín ló máa gbẹ́yìn ọ̀rọ̀ yín kò síbi tẹ́ ń lọ ẹ dalẹ̀ ọmọ Adéyẹmọ oh God Ṣẹ́gun you are blessed ẹ dalẹ̀ ọmọ Adéyẹmọ tẹ́ fi wọlé sùn ẹ̀ ní nísìmí imbecile salola ẹ dalẹ̀ ọmọ Adéyẹmọ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀dàlẹ̀ bàbá Akíntóyè ọwọ́ àánú họ fún bàbá Akíntóyè mi ò tí ì jáde fún ọ tán o mi ò tí ì jáde fún ọ tán màá jáde pẹ̀lú ègún fún ọ onítìrí prógámù tó ò tí ì gbọ́ rí màá jáde fún ọ pẹ̀lú ègún màá jáde fún ọmọ ẹ pẹ̀lú ègún gbogbo ọmọ tó fi inú ẹ bí màá fi wọ́n gégún torí pé bíbélì ní kí ẹnikẹ́ni má sì yọ wá lẹ́nu mọ́ kí ló dé tó ń yọ bàbá Akíntóyè lẹ́nu òun wá ń lo họ oh God igbe ìráhùn ló máa kúnnú ìbọn nìbọn máa ń sọ jáde wàá ráhùn kó ọ̀lájẹ́ lọ nítìrí ìbọn máa ń ráhùn ọgbó ni onítìrí wàá ráhùn kó ọ̀láyé tọmọtọmọ rẹ máa ráhùn kó ọ̀láyé ni oh God ọ̀pọ̀lọpọ̀ ń gbàdúrà kọ́ni bàbá Akíntóyè kí bàbá wọn kàn dàgbà bẹ́ẹ̀ ẹ̀yin ẹni òfò ẹni ìranù wọ̀nyí mò ń retí o adelé yìí mò ń retí sẹ́nítọ̀ tẹ́ ẹ̀yàn chairman tẹ́ ẹ̀yàn mò ń retí ẹ̀ ìwọ dáhùn ọní ọ̀rùn bọ́mọ Yorùbá ni mí ìwọ tó pè níjẹta báwo bọ́mọ Yorùbá ni mí ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ máa ẹ̀ sọmọ Yorùbá Akíìmù kìnnìkan ló ń jẹ́
bọ́ ọba jọmọ Yorùbá bí bẹ́ẹ̀ mi sì jọmọ Yorùbá ẹ̀yin ọmọ àlè ọmọ Yorùbá ni. Oh God. Èsì o wà á kú dànù wà á rún dànù èsì o tá a bá tẹ̀ ń gbélé àjòjì àwọn òsọ́lé bá bá wa nù ọrí kí ìṣèdèmí ìlẹ́nu àkímù àbí kí lórúkọ rẹ̀ ti ń jẹ́ ọmọ oníbìníran làwa yìí ọmọ oníbìníran òní àwa tábà ní Yorùbá gidigidi ní àwa ẹ̀yin ọmọ àlè tẹ́ ẹ̀ bá yọ ọmọ àlè ní ẹ̀ẹ́dọ̀mí àlàáfíà rú ẹkún lẹ máa sùn gbẹ̀yìn kábíyèsí onítìrí àǹkó and group ẹ máa sunkún gbẹ̀yìn mo bá ń bẹ́ tiẹ̀ kí ni kan fẹ́ sọ fún kí tó máa lọ èèrà ò lè rí ọmọ Adéyẹmọ ẹni tọ́lọ́run gbéga ẹ fẹ́ fà sílẹ̀ kò ṣeé ṣe ẹni Ọlọ́run dá kò ṣe farawé ọmọ Adéyẹmọ ò ṣe farawé tàkúté tẹ́ẹ̀dẹ́ fún ni ara yín ni ó mú Yorùbá wọ́n sọ̀rọ̀ wọ́n pòwe wọ́n ní iná tá a dẹ́lẹ̀ fún gúnugún ni ẹyẹ míì ní òjò ibi tẹ́ ẹ̀ ti lọ sí agbára gbogbo ẹ̀ ni wọ́n ń sọ fún wa ẹ̀yin ọmọ ti rí ẹjẹ́ ẹ̀sọ̀kan fún yín ẹ lọ sí Ìjẹ̀bú Òrù ẹ lọ dárúkọ ọmọ Adéyẹmọ níbẹ̀ kí ni bàbá yẹn sọ fún yín tá a bá wà lórílẹ̀‐èdè míì gbogbo ẹ̀ là ń gbọ́ ìgbà tẹ́ ẹ lọ sí Ìjẹ̀bú Òrù kí ni bàbá yẹn sọ fún yín ẹ dákun ẹ bá mi sẹ́ẹ̀lì sáwọn onítìrí ìgbà tẹ́ ẹ dárúkọ Sunday ọmọ Adéyẹmọ fún bàbá yẹn ní Ìjẹ̀bú Òrù mo bẹ̀ yín àbí kò sí Ìjẹ̀bú Òrù èmi ò dé bóyá mi ò mọ̀ bóyá Ìjẹ̀bú Òrù wà ṣùgbọ́n ènìyàn ní Ìjẹ̀bú Òrù náà lọ ọ̀rọ̀ ìṣò ní o ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ dákun ṣé Ìjẹ̀bú Òrù wà bí kò sí kí tó mọ bọ́rọ̀ mi lọ ṣé Ìjẹ̀bú Òrù wà àbí kò sí ẹ fẹ́ kí n fọ́gbà yẹn gan lónìí alẹ́ èèyàn láàrin yín tó jẹ́ CID onítìrí a ní èèyàn láàrin yín tó jẹ́ CID tó jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ẹ̀yin olùfẹ́ Sunday Ìgbòho mi ò tí ì rí pé ṣé Ìjẹ̀bú Òrù wà bí kò sí fẹ́ kẹ́ dá mi lóhùn ẹ̀yin olólùfẹ́ Sunday Ìgbòho mo bí lẹ́ẹ̀kan sí ṣé Ìjẹ̀bú Òrù wà bí kò sí tó bá wà jẹ́ ẹ bá mi táìpù ẹ̀kọ́ ní Ìjẹ̀bú Òrù wà tí ò bá pẹ́ ní ẹni yẹn parọ́ ni. bí Ìjẹ̀bú Òrù bá wà ẹ jẹ́ mọ̀ Ìjẹ̀bú Òrù wà ẹ ṣe ìyá mi nígbà tẹ́ lọ sí Ìjẹ̀bú Òrù ẹ dárúkọ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho sà ẹ dárúkọ Kóyèkí ẹ máa gbọ́ mi dáadáa o nígbà tẹ́ ẹ débẹ̀ ẹ dárúkọ Yorùbáwùyí dára bó lọ sí yẹyẹ dára bí wọ́n dárúkọ rẹ̀ kí ni bàbá ń sọ fún yín
bàbá ní ẹ tẹ̀síwájú ó láwọn ọmọ òun ni owó tẹ́ fún bàbá ẹ mọ̀ lè gbà mọ́ owó tẹ́ fún bàbá níjẹ̀bú Òru ẹ lè gbà mọ́ kí ni Kóyè kí ṣe fún yín Yèyé Dára tẹ́ dárúkọ níjẹ̀bú Òru kí ló ṣe fún yín Yorùbáwùyí kí ló ṣe fún yín Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà kí ló ṣe kí ni bàbá Akíntóyè ṣe bàbá òun ní àwọn ọmọ mi ní òun ò lè ṣe kàfá ọmọ òun ẹni tó pè mí bó ṣe wí nìyẹn àyà mi Olúwa ọmọ àkójọ bẹ́ẹ̀ ọmọ tó oṣù mẹ́fà àyà mi Olúwa jọ mí lójú àfi ká ní sùúrù ìyá mi ilẹ̀ Yorùbá máa tẹ̀ wá lọ́wọ́ adára fún ìyá mi ẹ kú ọjọ́ mẹ́ta Ìjẹ̀bú Òru tẹ́ ẹ lọ bàbá òun ní ọmọ òun ní Sunday Ìgbòho owó tẹ́ fún bàbá ẹ̀ lè béèrè mọ́ ọkùnrin mẹ́ta obìnrin méjì ló lọ sí Ìjẹ̀bú Òru yẹn ẹ wá ń yalé olóògùn káàkiri nítorí ọmọ Adéyẹmọ dídákẹ́ mi tójó mọ̀kọ́ kábíyèsí Ọlọ́run Elédùmarè oh God ibi tẹ́yìn márààrún lọ ní Ìjẹ̀bú Òru bàbá yẹn dójú tì ń jáde bẹ́ẹ̀ ṣe wọ bẹ̀rẹ̀ ṣe pè mí pé àwọn kan báyìí wá hey oh God bàbá yẹn wọ́n nínú igbó ló wà ló kọ́lé ẹ̀ sí àwọn tó bá mọ̀ Ìjẹ̀bú Òru wọ́n ti mọ bàbá tí mò ń sọ yìí ẹ wá ń wá gbára káàkiri ọmọ Adéyẹmọ agbára Ọlọ́run ló ń lò ó gbẹ́kẹ̀lé Ọlọ́run ni ibi tẹ́ ẹ bá dé lónìí tẹ́ ẹ bá dé wọn lọ́mọ àwọn ọmọ Adéyẹmọ adára fún yín Mr. Salawudeen adára fún yín wọn lọ́mọ àwọn ní Sunday ọmọ Adéyẹmọ Kóyè kí tẹ́ ẹ tún lọ dárúkọ lọ́hùn-ún mo ń bọ̀ ẹ ti tẹ́ o tí bá wà ní orílẹ̀-èdè mìíràn a ní àwọn CID ní àárín yín táǹpẹ̀ ní ọ̀tẹlẹ̀múyẹ́ ó wà láàrin yín tó jẹ́ tiwa òpè ní yín òpè ní wọn ò mọ duwórí òpè ní wọn ò mọ duwórí àjànàkú yọ lókèrè ẹ lọmọ rẹ dání èyí kọjá ẹran à ń fọ pálù èyí kọjá ẹran à ń fọ pálù òpè ní yín ẹ ò mọ duwórí ọmọ Adéyẹmọ yọ ẹ lọ yọ pàpà olórí ibú yín ẹ̀rù ọmọ Adéyẹmọ ń bà yín ẹ wá lọ wọlé ológun hey I'm sorry for you mo ń bọ̀ gbogbo eré yín tẹ̀ ń sá onítìrí àǹkó ẹ máa ṣeré ayé gbẹ̀yìn ni ẹ máa ṣeré ayé gbẹ̀yìn mo ń bọ̀ ìgbà tí n bá jáde tán láti fọgbà yán gan olórin kan ní mo kógbá mo gbágbò mo gbọ̀nà ẹ̀gbá ọ̀dàkọ̀ ìrẹsì ẹran ló fi jẹ́ okógbá ọgbàgbọ̀n ọgbọ̀nà ẹ̀gbá ọ̀dàkọ̀ ìrẹsì ẹran ló fi jẹ́ kò dùn ọ́ oko tí o ta kò dùn ọ́ bí tọkọ dàda rẹ tó nù ṣáájú owó yín nù sọ́dọ̀ ọba yẹn
ẹnìkan ìdọ́mọ Adéyẹmọ lóró tí mo bá yọ pàṣán orin ògbùrùgbùrù ta ló máa dúró onítìrí ànàjátì là ó fi nẹ̀yìn tẹ́ ń bá Sunday jẹ́ a máa nẹ̀yìn lánàjátì ni bẹ́ẹ̀ ṣe ń rìn bẹ́ẹ̀ ṣe ń yọ só làwa ń yọ gbọ́ wọ́n ní bàbá ni Ìgbòho sà kí lè fẹ́ ṣe fún ṣé àmọ̀kọ́mọ mi ni bàbá ní tí n bá tiẹ̀ mọ àwọn tó kù mo mọ Ìgbòho sà ọmọ mi ni kí ni ṣe fún bàbá yẹn jújú sí yín ó ní àfúrẹ́ jáde ó ní ta ló mú ìwọ́n ta ló júwe fún yín ẹ wò ó mo ń lọ bì kan mo ń wago bóyá ní ọ̀túnla a lè pàdé ọ̀rọ̀ ń bọ̀ wá ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ bẹ́ẹ̀ ni ànàjátì là ó fi nà yín Yorùbá nation now olóyè Sunday Igboho you are blessed ìdákẹ́ rẹ ti yà wọ́n níwèrè ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ ìdákẹ́ rẹ ti yà onítìrí níwèrè wèrè náà ni ó yà kẹ́yìn ọmọ Adéyẹmọ Ìgbòho sà ìdákẹ́ rẹ ó ti bayé àwọn onítìrí jẹ́ omi ní ọ wọn ò lè rí ọgbà mọ́ ọmọ Adéyẹmọ Ìgbòho sà atẹ́gùn ní ọ wọn ò lè rí ọdìmú ọmọ Adéyẹmọ Ìgbòho sà tó gbé àkàndá Ọlọ́run ní ọ arákùnrin kan bẹ wọ́n á pè ní Awíkókó ó lóun fẹ́ tú àṣírí ọmọ Adéyẹmọ Ìgbòho sà ṣùgbọ́n nígbà tó yá ẹni rẹ̀ pa mí ó ní kò sí kan tó wù mọ́ fún Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho sà ó lóun sọ wọn kan Awíkókó ó lóun ní sọ̀rọ̀ kan mọ́ láyé fábàdà mo fẹ́ dá Ọlọ́run Awíkókó ọlọ́fẹ́ tú àṣírí àdàbí tó ọba bá Sunday ọmọ Adéyẹmọ jẹ tó ọba mu tó ọ̀fara kan ló ṣe ní dídàmú kò bá mọ̀ ọ̀dàlẹ̀ nìyí ẹ̀ sínú agbo mọ́ ẹ̀yìn agbo náà fi yín sí gbogbo àwọn tẹ́ ẹjọ́ kóra yín jọ láti dalẹ̀ ọmọ Adéyẹmọ tó bá dáríjì yín ilẹ̀ Yorùbá ò dáríjì yín tí ọmọ Adéyẹmọ bá dáríjì yín ilẹ̀ Yorùbá ò dáríjì yín omi jẹ́ ọmọ Adéyẹmọ ò dáríjì yín ìyà tí sẹ́yìn lọ jẹ ní ìlú Kútọ́nù kò ní dáríjì yín gbogbo ẹ̀yin tẹ́ dalẹ̀ rẹ̀ kábíyèsí Ọlọ́run o oh God tẹ́yàn bá ń dalẹ̀ kó máa kíyèsára owó tẹ́ ẹ gbà lọ́dọ̀ olóṣèlú ẹ̀ tí ì ná tán ṣùgbọ́n kí ni ó gbẹ̀yìn rẹ̀ ọmọ Adéyẹmọ ń bọ̀ wá sórílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ Yorùbá yẹn ó ń bọ̀ wá bátẹ́gùn bá ń fẹ́ ìgògò àtẹríba ẹ máa tẹríba fún sẹ́ni gbẹ̀yìn ni mo ní bí atẹ́gùn bá ń fẹ́ ìgògò ń tẹríba ni oh God hey mo ń bọ̀ wá bóyá láàrin ọ̀sẹ̀ tọ́lọ́ ń bá kọ bẹ́ẹ̀ tíṣẹ́ ò bá dí mi lọ́wọ́ torí àwọn òfin iṣẹ́ kíní jẹun àwa ẹ ṣe blogger Yorùbá nation làwa àwa ẹ ṣe blogger tó bá ti yẹ lọ́rọ̀ orílẹ̀-èdè Yorùbá ọ̀rọ̀ Yorùbá nation òun ló kan àwa we are not a blogger Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho sà gbogbo tó wà ní alẹ́ ìkíire àti ànúmọ̀ jẹ́ ti ẹ̀tì bàbá kí tó yè
gbogbo ẹ̀yin olólùfẹ́ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho sà ẹ gbọ́ mi dáadáa gbogbo ẹ̀yin olólùfẹ́ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho sà ẹ ò ráyé jẹ ayé ò ní jẹ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho sà ẹ ò ráyé lò ayé ò ní lò yín gbogbo ẹ̀yin olólùfẹ́ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho sà ẹ ò ráyé ṣe ayé ò ní ṣe yín oh God láìpẹ́ bí ọjọ́ mélòó kẹ́ tó máa retí mi Ìjẹ̀bú Òru mo ń bọ̀ lórí ẹ̀ ẹni yẹn ò tí ì fún mi ní information tán ọdún wo mo ti délé ilẹ̀ Nàìjíríà bí Yorùbá mọ́ ọdún wo mo ti débẹ̀ mọ́ ọdún wo mo ti débẹ̀ mọ́ oh God a bá ń ka ọdún ga bóyá mọ̀ ká ọdún 5-6 tí mo ti débẹ̀ mọ́ oh God àsìkò tí ì tó lórí Ìjẹ̀bú Òru bẹ́ẹ̀ ni bá fún mi ní full detail tán wọ́n bẹ láàrin wọn wọ́n ṣiṣẹ́ ìṣó wọ́n jọ ń ṣe mítìnì ni wọ́n bẹ láàrin wọn wọ́n jọ ń ṣe àwọn CID tiwa ọ̀tẹlẹ̀múyẹ́ tiwa wọ́n bẹ láàrin wọn láàrin àwọn tẹ́ẹ̀nì ládélé àwọn gómìnà adélé àwọn tí wọ́n ń bẹ níbẹ̀ òjò ẹ̀sìn máa tó rọ̀ bẹ́ẹ̀ ni èmi wòlíì onílòfẹ́ ó tún ni tẹ́bàntà ló ń sọ̀rọ̀ ní alẹ́ yìí ẹ sọ pé wòlíì onílòfẹ́ ó tú àwọn ọmọ ọkọ Yorùbá àwa nọmọ kí yẹ ẹ tún nà kábíyèsí Ọlọ́run Elédùmarè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho sà lẹ́ẹ̀kan sí you are blessed in Jesus name gbogbo ẹ̀yin lólùfẹ́ Sunday ọmọ Adéyẹmọ mo kí yín lórúkọ sí yóò dára fún yín ẹ ṣé lórúkọ sí ọtún máa pàdé ní ọjọ́ míì ọjọ́ ire kò ní pẹ́ kò ní jìnnà tá a máa pàdé bí ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín olólùfẹ́ Ọlọ́run á fẹ́ràn yín ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ẹ bá mi pè fún gbogbo àwọn ènìyàn kí wọ́n rí gbọ́ ẹ ṣé.